bá a ṣe kì ní ilé Èkìtì ìyókùn o ìyanra o ìyókùn o. ẹ káàbọ̀ padà sí orí ètò àṣà ìṣe òwe àti oríkì Yorùbá. Àṣàtóyìn náà ni aya Oyèníran ọmọ wọn ní ìlú Ọ̀rìn Èkìtì. Èmi lọmọ ẹlẹ́rọ ọmọ ajẹja sanra ọmọ ẹlẹ́rọ ṣàkòdè ṣùpèpè èmi lọmọ aláìta àríkùnà torí oníbàkùnà léra dán ní ẹbọ. Kí wá ni mo mú wá fún wa lórí ètò tèmi àbáwọlé mi tújúwe ibi tí mò ń lọ. Èkìtì ni mo rè Adó Èkìtì ni mo dé dúró. Adó ọmọ ọwọ́ ọmọ ẹkùn Adó ọmọ olókè méjì takọtabo Adó ọmọ olókè méjì kèé ti mọ́tò láyà Adó ọmọ amúkàrà sábẹ́ èwò jẹ Adó ọmọ èwì Adó ìjalè Adó ìjíhun olóhun ṣùgbọ́n Adó ìyúnlé ọni lọ́fẹ̀ẹ́ Adó ìyúnlé ọni kọ́fẹ́ ìsinmi ló mọ́yún Adó èwì. àwa nírí jù báyìí lọ lórí ètò tèmi. ìwọ tó bá fẹ́ ká kí ìlú abínibí rẹ ó yá fi sí comment section. ká tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ láyọ̀ o.